ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí wa kú dédé àkókò yìí, bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni mo sì kí wa káàbọ̀ sí àkókò oore ọ̀fẹ́ fún ti òní. Èmi náà ni arákùnrin láti ìjọ Divine Presence Baptist Church tó wà ní Abọ́mọ ní Àpáta ní ilẹ̀ Ìbàdàn. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run tó pọ̀ nípa àti agbára gbórúkọ yín ga fún àǹfààní látẹ̀ fún wa láti gbọ́ ohùn yín lẹ́ẹ̀kan sí. Olúwa gba ọpẹ́ wa. Bá a ti ń wu ọ̀rọ̀ yín, ẹ rán ọ̀rọ̀ yín sí wa. Lẹ́yìn ọ̀rọ̀ yín tá a gbọ́ lákòókò ayé wa kó má ṣe wà bákan náà mọ́, kí ayé wa kó wúlò fún ẹ̀yin Ọlọ́run ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Mo fẹ́ kà fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo fẹ́ kẹ́ gbé ọ̀rọ̀ Ọlọ́run yín pẹ̀lú mi nígbà tí ẹ sì sí ìwé Ẹ́kísódù orí kẹta bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹfà. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí wípé Mósè sì ń sọ agbo ẹran Jétrò bàbá aya rẹ̀, àlùfáà Mídíánì. Ó sì dá agbo ẹran náà lọ sí apá ẹ̀yìn ijù. Ó sì dé Hórébù, òkè Ọlọ́run. Áńgẹ́lì Olúwa sì farahàn ní àlò iná láti inú àárín ìgbẹ́. Òun sì wò ó, sì kíyèsí iná ń jó ìgbẹ́ náà kò sì run. Mósè wí pé, ǹjẹ́ èmi ò yí padà sí apá kan, èmi ò sì wo ìran ńlá yìí? Èéṣe tí ìgbẹ́ yìí tí kò fi run? Nígbà tí Olúwa rí pé ó yí padà sí apá kan láti wò ó, Ọlọ́run kọ sí láti inú àárín ìgbẹ́ náà wá. Ó sì wí pé, Mósè, Mósè. Òun sì dáhùn pé, èmi nìyí. Ó sì wí pé, má ṣe súnmọ́ ìhín, bọ́ sálúbàtà rẹ kúrò ní ẹsẹ̀ rẹ, nítorí ibi tí ìwọ gbé dúró sí nì ilẹ̀ mímọ́ Ọlọ́run ni. Ó sì wí pé, èmi ni Ọlọ́run bàbá rẹ, Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísákì, Ọlọ́run Jákọ́bù. Mósè sì pa ojú rẹ̀ mọ́ nítorí tí ó bẹ̀rù Olúwa láti bojú wo Ọlọ́run. Ẹ̀sìn ọ̀rọ̀ tàbí ẹsẹ̀ wúrà wa fún ibi tí Ọlọ́run ti fẹ́ rán ọ̀rọ̀ rẹ̀ sí wa ní dédé àkókò yìí ló wà nínú ìwé Ẹ́kísódù orí kẹta ẹsẹ̀ ìkíní tí ó kà báyìí wípé Mósè sì ń ṣọ́ agbo ẹran Jétrò bàbá aya rẹ̀, àlùfáà Mídíánì. Ó sì dá agbo ẹran náà lọ sí apá kan ẹ̀yìn ijù. Ó sì dé Hórébù, òkè Ọlọ́run. Àkòrí ọ̀rọ̀ tí Ọlọ́run fẹ́ fún wa láwùrọ̀ yìí náà ni akọ nínú ijù. Akọ nínú ijù. Ohun kan tí òye rẹ̀ gbọ́dọ̀ yé wa ní àkókò yìí ni wípé ẹnikẹ́ni tí ó jẹ́ ọmọ Ọlọ́run tàbí ẹnikẹ́ni tí ń bẹ nínú ayé ó gbọ́dọ̀ ní òye ohun tí ijù jẹ́. Níní òye ohun tí ijù jẹ́ ó ní ohun àkọ́kọ́ tí mo fẹ́ pín pẹ̀lú wa láwùrọ̀ yìí. Lẹ́ẹ̀kejì, ohun ẹ̀kejì tí mo fẹ́ ká di mímọ̀ ni wípé lọ́pọ̀ ìgbà ẹni tí Ọlọ́run ń kọ́ kì í mọ̀ wípé à ń kọ́ ọ. Ẹni tí Ọlọ́run ṣe kíni o tí ó ń kọ́, tí ó fẹ́ lò, tó fẹ́ sọ di ohun èlò alágbára lọ́wọ́ rẹ̀, nígbà tí à ń kọ́ kò mọ̀ wípé Ọlọ́run ní ń kọ́ òun. Ohun ẹ̀kẹta tí mo fẹ́ ká túmọ̀ ní wípé nínú ijù níbi tí Ọlọ́run ti ń kọ́ àwọn ènìyàn rẹ̀, ibẹ̀ láti mọ́ sọ àwọn alágbára. Nínú ijù ni Ọlọ́run ti mọ́ mú àwọn alágbára jáde, àwọn tí yóò lò láti dojú ìjọba Sátánì bolẹ̀, àwọn tí yóò wúlò ní ọwọ́ Ọlọ́run. Nínú ijù láti ṣe wọ́n pé. Kí ni àìròyé tiwọn náà tó ń gbọ́ mi ní dédé àkókò yìí? Ó ń wò wípé nígbà wo nèmi náà ó wúlò lọ́wọ́ Olúwa? Ǹjẹ́ nígbà tí Ọlọ́run ń kọ́, ǹjẹ́ o ní òye pé Ọlọ́run ti ẹ̀ ń kọ́? Ohun àkọ́kọ́ tí mo rí ní ẹsẹ̀ àkọ́kọ́ yìí ni wípé Mósè, òye jù kò tí ì yé ní àkókò yìí. Ó lérò
lérò wípé òun ń ṣe iṣẹ́ ara láti máa darí ẹran bàbá ìyàwó rẹ̀ ni, ṣùgbọ́n ní àkókò yìí ó darí ẹran lọ sí inú ijù ní apá kan ijù tá à ń pè ní òkè Hórébù, òkè Olúwa. Ṣùgbọ́n ní gbogbo àkókò yìí Mósè ìránṣẹ́ Ọlọ́run kò mọ̀ wípé à ń ti ọwọ́ Ọlọ́run kọ́ òun pẹ̀lú iṣẹ́ agbára tá a fẹ́ gbélé lọ́wọ́ láti mì orílẹ̀-èdè àti láti mì gbogbo àgbáláyé ní àkókò ìgbà náà. Ṣùgbọ́n ará mi nínú Olúwa, bóyá n tó ń là á kọjá lọ́wọ́lọ́wọ́ yìí, Ọlọ́run ṣe é gẹ́gẹ́ bí ijù láti sọ ọ́ di akọni lọ́wọ́ òun Ọlọ́run ni. Ijù tí mò ń sọ láwùrọ̀ yìí tàbí tí mò ń sọ ní àkókò yìí tó ń dé sétí gbọ́ wa, kìí ṣe inú ijù wípé Ọlọ́run fẹ́ kó o kúrò ní ìgboro lọ sínú ijù. Ọlọ́run fi ọ́ sí abẹ́ ẹ̀ṣọ́ kan, abẹ́ aládarí kan. Igbó tó ń là kọjá ń bẹ̀ ó lè mọ́ bọ́ ọ lára mu, ṣùgbọ́n Ọlọ́run ń kọ́ ọ láti lò fún iṣẹ́ rẹ̀ ni. Ohun àkọ́kọ́ tí mo fẹ́ ká mọ̀ nìyí. Ohun ẹlẹ́ẹ̀kejì tí mo sọ fún wa náà ni wípé ẹni tá à ń kọ́ lákòókò ìgbà tí Ọlọ́run bá ń kọ́ yàn lọ́pọ̀ ìgbà èyàn ní òye wípé Ọlọ́run ní ń palẹ̀ mímọ́ fún iṣẹ́ alágbára. Gbogbo ìgbà tí àkókò tí Mósè lò ní ọ̀dọ̀ Jétro kò mọ̀ wípé Ọlọ́run ń palẹ̀ òun mọ́. Gbogbo bí ṣe ń darí ẹran, Ọlọ́run ń wo sùúrù rẹ̀, Ọlọ́run ń palẹ̀ rẹ̀ mọ́, Ọlọ́run ń palẹ̀ rẹ̀ mọ́ láti lọ kó àwọn ènìyàn Ọlọ́run jáde. Ohun ẹlẹ́ẹ̀kẹta, torí àkókò tó wà níwájú mi, ohun tí mo fẹ́ kí á kíyèsí ní ẹsẹ̀ Bíbélì yìí ní ẹsẹ̀ ìkejì ní bíbá ó ní wípé áńgẹ́lì Olúwa sì farahàn. Ìbéèrè mi ni wípé ọjọ́ wo ni ọjọ́ àfiyèsí tiwọn náà? Ọjọ́ yìí jẹ́ ọjọ́ àfiyèsí fún Mósè nígbà tó dé orí òkè Hórébù. Olúwa farahàn. Báyá bí wọn náà ṣe ń gbọ́ ọ̀rọ̀ mi ní àkókò yìí, òní náà jẹ́ ọjọ́ àfiyèsí tirẹ̀ tí Ọlọ́run fẹ́ kí ìwọ náà wá sọ́dọ̀ òun Ọlọ́run. Áńgẹ́lì Olúwa farahàn. Bó ló ṣe fi ara hàn? Ọlọ́run ṣe é kí iná máa jó pápá kó máa jó ejù, ṣùgbọ́n bí iná ti ń jó yan ìgbẹ́yàn ọ̀run rárá. Èyí ló mú kí Mósè wá wò wípé kí ló lè ṣẹlẹ̀, irú ìṣẹ̀lẹ̀ wo ló lè ṣẹlẹ̀ tí ìgbẹ́ yóò máa jó bí eléyìí, tí iná yóò máa jó bí eléyìí, ṣùgbọ́n tí ìgbẹ́ ò sì ní ràn. Ó jẹ́ ọjọ́ àfiyèsí fún Mósè, ó wá yí padà. Nígbà wo ni ìwọ náà ó yí padà láti wo ìran ọ̀run? Nígbà wo náà ni ìwọ náà ó yí padà nínú èrò rẹ ojoojúmọ́, nínú èrò tó lòdì sí èrò Ọlọ́run fún ayé rẹ? Nígbà wo ni ìwọ náà ó yí padà? Torí àkókò wa, màá dánu dúró lórí ìgbé ayé Mósè. Mósè yìí nígbà tí ọjọ́ àfiyèsí rẹ̀ dé, ó wo ìran náà, Ọlọ́run sì kọ sí, ó sì pè é, ó sì gbóhùn Olúwa. Mo fẹ́ ká lọ sínú ìwé Mátíù orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún yẹn àti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ẹsẹ̀ àkọ́kọ́ yẹn náà màá sọ̀rọ̀ lé lórí lákòókò yìí torí àkókò wa tí kò pọ̀ púpọ̀ rárá. Nígbà náà ni Jésù ti Gálílì wá sí Jọ́dánì sọ́dọ̀ Jòhánù láti baptisi rẹ̀. Ohun àkọ́kọ́ tí mo rí ní bíbá ni wípé Jésù má gbàgbé pé ọmọ Ọlọ́run ni, Ọlọ́run pẹ̀lú sì ni. Kí ìlérí Olúwa kó lè bá a ṣẹ nínú ayé Jésù ní láti sọ̀kalẹ̀ kúrò ní Gálílì wá sí Jọ́dánì. Nígbà wo ni ìwọ náà yóò sọ̀kalẹ̀ lórí pèpele tó wà? Pèpele ọgbọ́n ayé tó dìmú yẹn, pèpele ìdílé tó dìmú yẹn, gbogbo àwọn ìpinnu tó yàtọ̀ fún ìpinnu, nígbà wo náà ni ìwọ náà ó sọ̀kalẹ̀? Ǹjẹ́ òní lè jẹ́ ọjọ́ tí ìwọ náà yóò sọ̀kalẹ̀ láti wo ìran ọ̀run, láti padà wá sí ọ̀dọ̀ Olúwa? Ohun mìíràn tí mo tún fẹ́ kárí nípa Jésù ni pé Jésù Kristi nígbà tí ó ṣe àṣepé iṣẹ́ rẹ̀, Jésù náà ní láti sọ̀kalẹ̀ lọ sínú ijù. Àdánwò, àṣepé, ó sì parí iṣẹ́ ìran rẹ̀ ọ̀run, ó sì parí ètètè àfibí. Jẹ́wọ́ náà fẹ́ mú ìran rẹ̀ ọ̀run ṣẹ, jẹ́wọ́ náà fẹ́ mú ètò Ọlọ́run ṣẹ lórí ayé rẹ̀. Jẹ́ kí ọjọ́ òní jẹ́ ọjọ́ àfiyèsí tí ìwọ náà yóò yọ̀ǹda ayé rẹ̀ fún Jésù, tí ó wo ìran ọ̀run, tí ó bá Ọlọ́run pàdé. Jẹ́wọ́ náà ti palẹ̀mọ́ láti bá Olúwa pàdé. Tẹríba pẹ̀lú mi. Mo wí báyìí tẹ̀lé: Jésù Olúwa, mo gbọ́ sínú ayé mi láti òní lọ. Mo padà sọ́dọ̀ rẹ. Asáko ni mí nígbà kan rí. Mo padà wá sílé lónìí. Gbà mí, sọ mí dọmọ rẹ. Jésù Olúwa wa. Gbàdúrà ìbò ṣe ń jáde lọ lónìí wípé Olúwa kọ́ èmi náà.
gbogbo bí tí mo ti nílò kí n gba ẹ̀kọ́ tó yè kooro kí n lè bá parí pẹ̀lú ìwọ Ọlọ́run. Olúwa kọ́ mi láti òní lọ, jẹ́ olùkọ́ fún mi nígbà tí mo sùn, jẹ́ olùkọ́ fún mi ní ojú àlá, nígbà tí mò ń gbé ọ̀rọ̀ rẹ yẹ̀wò, jẹ́ olùkọ́ fún mi. Olúwa kọ́ mi ní ọ̀nà rẹ, jẹ́ kí n sì lè rìn nínú ọ̀nà rẹ. Jésù Olúwa wa. Orúkọ Jésù Kristi, mo gbàdúrà fún àwọn ayé wọ̀nyí tí wọ́n ti jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti olùgbàlà wọn. Olúwa gbà wọ́n, sọ wọ́n di ọmọ rẹ lẹ́kùnrẹ́rẹ́. Olúwa láti òní lọ máa kọ́ wọn ní ọ̀rọ̀ rẹ, ẹ̀mí tí yóò kọ́ wọn ní ẹ̀kọ́ tó yè kooro tí wọ́n fi wúlò fún ògo ẹ̀yìn Ọlọ́run ní ìran yìí àti ní ìran ìkẹyìn ayé, tí wọ́n fi lè délé sí mi. Olúwa, irú ẹ̀mí bẹ́ẹ̀ ẹ yọ̀ǹda sínú ayé wọn. Ògo forúkọ Olúwa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Lẹ́ẹ̀kan sí, mo rán wa létí gbogbo àwa tí a ti tẹ bọ́tìnì pupa tí Ọlọ́run sì rán ọ̀rọ̀ rẹ̀ sí wa tá a sì fẹ́ kí Ọlọ́run máa bá wa sọ̀rọ̀ sí. Ẹ tẹ bọ́tìnì pupa tó wà lórí móhùnmáwòrán yín yẹn àti aago tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, èyí ni agogo ìránnilétí. Nígbàkigbà tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti ń jáde láti inú iléeṣẹ́ ìránṣẹ́ Seed of Life TV, ẹ mọ̀ ní yóò mọ̀ fún yín ní ìránnilétí wípé ọ̀rọ̀ Ọlọ́run ti ń kọjá lọ nínú fọ́nrán amóhùnmáwòrán ti ilé móhùnmáwòrán ti Seed of Life. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Àlàáfíà Ọlọ́run fún yín.